bàbá Suberu lọ́ba níkà wàhálà ẹ̀ lójútì mo fọlọ́run bá búra tó bá yẹ pé ẹ lójútì ni kódà kò yẹ kẹ́ ẹ wá máa sọ̀rọ̀ social media mọ́ pẹ̀lú gbogbo àbùkù tó ti kàn yín kì í ṣe pé àbùkù àwọn aráàta gan o láti inú ilé yín gangan mo tiẹ̀ tí wọ́n á gbọ́ nǹkan tẹ́ wá sọ wá ní àwọn kí ni Dr. Yunus lórí ọ̀rọ̀ defamation ti àwọn ọ̀rọ̀ tán ti àwọn nípa àbùkù pé nípa àbánilókọjẹ́ ẹ dákun ta ló ba ara wọn lókọjẹ́ nínú ẹ̀yin àti àwọn tí wọ́n olólùfẹ́ Dr. Yunus tọ́lé àti ayélujára tí wọ́n jẹ́ mọ́ Ògbómọ̀ṣọ́ tọ́lọ́ sì jẹ́ wọn ó lò pẹ́ ta ló ba ara lókọjẹ́ jù àkọ́ ni pé ní táwọn èèyàn ń sọ nípa tẹ̀yìn ní táwọn èèyàn mọ̀ ní tó sì jódodo tẹ́yìn gan ò lè sọ pé irọ́ ni làwọn èèyàn ń sọ ń pa yín ní tẹ́yìn ọmọ nípa Dr. Yunus lẹ́yìn ń sọ tó sì jẹ́rọ́ ẹ sọ pé 20 million kan sọba lọ sọ fún yín pé wọ́n gba 20 million a sì clear yín lórí 20 million yìí sí náà ẹ tún wá bí ọgbọ ìbòmí ẹ tún gba bòmí ó ti wá hàn gbogbo ayé tí wọ́n mọ̀ pé bòbá bá ńlá òpùrọ̀pùrọ̀pù ní ìgbé rọ́ gidi lọ́lẹ̀ ń pa ẹ ti ẹ̀wà dúró náà tí wọ́n bá fẹ́ gbé èèyàn tí wọ́n fọwọ́ òfin gbé èèyàn lórí pẹ́ẹ́n tí ń bá èèyàn lórúkọ jẹ́ mo fọlọ́run búra wọn tó gbé ẹnikẹ́ni ẹ̀yìn wọn kọ́ gbé bàbá Suberu lọ́ba níkà ẹ lójútì kankan pàápàá kò sójútì kankan lára yín ibi tó bàjẹ́ fún yín dé bàbá Suberu ibi tó bàjẹ́ fún yín dé wọ́n bí bàbá tó bí lè pé bàbá yín ló bí ṣé àwọn ni wọ́n bí yín bàbá ni wọ́n sọ bẹ́ẹ̀ ẹ wo gbólóhùn burúkú ni gbólóhùn o kí bàbá tó bí yín sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n fọ́ gbẹ́yà pé èmi mo bí ṣùgbọ́n nígbà tó ọmọ bá ti sọnù nínú ọmọ tẹ́ pé òbí ò lè fi gbé ẹnu kọ bí ó ṣe mọ fọgbọ́n kọ náà nínú ní tó ṣẹlẹ̀ sí yín bẹ̀rù ẹ wá ní bóyá ní Dr. Yunus fẹ́ ṣe àwọn tí ń báyàn ló kọjẹ́ èèyàn mélòó lọ bọ́ta sọ pé Dr. Yunus tọ́lé àtàlẹ́ lọ́rùn ọ̀hún àbẹ́yìn ẹ̀yẹn tó bọ́ta sọ pé Dr. Yunus sọ pé wọ́n sọ pé kí n sọ pé ẹ̀ ní làákàyè yẹn ti hàǹgì ẹ̀ ní làákàyè lọ́pọlọ ẹ jẹ́ lọ ṣàtúnṣe ara yín nínú ẹni tó bá tí wọ́n bá fẹ́ fún ẹni wọ́n sọ pé ta ló dá wàhálà lẹ́nu ọ̀rọ̀ ẹ̀sìn Islam l'Ógbómọ̀ṣọ́ lónìí yìí ẹ̀yin number 1 tọ́lá yìí náà lẹ̀ ń bọ́ bí ẹ̀yin lẹ̀ ń bọ́ bẹ̀rùn ẹ̀yin lẹ̀ ń ṣe gbá ẹ̀yin lẹ̀ ń sá o tó bá yẹ pé ká dáká mọ́ sọ̀rọ̀ ẹ̀wù tẹ́ bá ba ìmáàmù tẹ́ pé gbogbo ayé táwọn fi yan gan táwọn mùsùlùmí fi yan gan láyé gbogbo ayé ẹ̀wù tẹ́ bá sí bá àwọn ló kọjẹ́ tá a bá mọ́ sọ òdodo bọ́ tàtàwọn èèyàn mọ́ òdodo expect ká gbẹnu ká dákẹ́ àbí ká mọ̀ wò kẹ́ẹ̀kan bá ó kọ Dr. Yunus jẹ́ ní Ògbómọ̀ṣọ́ kẹ́ẹ̀dẹ̀ parí wọn pápá kẹ́ẹ̀dẹ̀ sọ wọ́n di ìdàkudà no we have just started a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ gbàbọ̀dé fún Islam l'Ógbómọ̀ṣọ́ ẹ gbàbọ̀dé fún àwùjọ mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ ẹ tún gbàbọ̀dé fúnra yín gẹ́gẹ́ bí mùsùlùmí àyìn ò lè gbà yín gbọ́mọ́ àfikẹ́ lọ túbá wájú Ọlọ́run bàbá Suberu lọ́ba níkà lẹ́ẹ̀fì rí ọ̀nù ọ̀lọ́ bíbẹ́ ẹ̀kọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ kò mọ́ wàhálà ni.